Orúkọ mi ni John Atilọ́lá Ọlọ́pàdé. Mo ní àǹfààní láti ní àwọn ìwé ẹ̀rí wọ̀nyí. First degree èyí tá ń pè ní BA tí mo gbà ní ilé ìwé tí Ifáfì ìmọ̀ tì sí tá ń pè ní University of Ibadan. Ìwé ẹ̀rí kejì tí mo gbà ìyẹn masters láti ilé ìwé mi tí Ifáfì tì sí tí à ń pè ní University ti ìlú Jos. Nígbàtí mo ní ìwé ẹ̀rí ẹ̀kẹta tó jẹ́ èyí tá ń pè ní ìwé ẹ̀rí ọ̀mọ̀wé PhD ní University ìlú Jos kan náà. Gbogbo àwọn ìwé ẹ̀rí wọ̀nyí mo kẹ́kọ̀ọ́ láti gbà wọ́n nínú ilé ẹ̀kọ́ oníwàásù ti ìjọ onítẹ̀bọmi nílùú Ògbómọ̀ṣọ́. Ẹ̀kọ́ mi gbòógì ó dá lórí àwọn ẹ̀sìn àgbáyé world religions àti ẹ̀sìn ìwà ọmọlúàbí ní àwùjọ ìtànpè ní ethics. Mo sọ pé mo major nínú world religions, mo dẹ̀ minor nínú ethics. Kókó tí mo fẹ́ mú jáde ni àwọn àṣìṣe kan tí àwọn èèyàn gbà nípa ọ̀rọ̀ wípé àṣà Yorùbá tàbí ẹ̀sìn Yorùbá òun ló fi àyè gba ìkóbìnrin jọ. Nínú ìwádìí mi mo rí wípé ọ̀rọ̀ yìí kò rí bẹ́ẹ̀. Ohun tó mú ìkóbìnrin jọ ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá ó ní ṣe pẹ̀lú iṣẹ́ oko tí àwọn baba ńlá wa máa ń dá, torí àgbẹ̀ làwọn baba ńlá wa. Bí èèyàn bá dẹ̀ ṣe dáko sí ni ó ṣe lọ́rọ̀ sí. Láti lè dá oko púpọ̀, àwọn baba ńlá wa gbà wípé kéèyàn ó ní ọmọ púpọ̀, àsìtí lọ́mọ púpọ̀ èèyàn ó ní ìyàwó púpọ̀. So ló mú kí wọ́n máa fẹ́ ìyàwó ju ẹyọ kan lọ, wọ́n ní ju obìnrin kan lọ kí wọ́n lè ní ọmọ púpọ̀ tí ó ràn wọ́n lọ́wọ́ nínú iṣẹ́ oko, kí wọ́n lè di gbajúmọ̀, kí wọ́n lè di olówó, kí wọ́n lè di ìlú mọ̀ọ́ká. Nínú ẹ̀sìn Yorùbá, ọ̀kan nínú àwọn tó ń jẹ́ atọ́kùn ẹ̀sìn fún wa ó ní odù Ifá. Odù Ifá Ọ̀yẹ̀kú méjì ó sọ̀rọ̀ tó tako ohun tá a lè pè ní àṣà ìkóbìnrin jọ. Bí odù yẹn ṣe kà nìyí, ó ní ọ̀kan ṣoṣo póró lobìnrin dùn mọ́ lọ́wọ́ ọkọ. Bí wọ́n bá di méjì wọ́n á dòjòwú, bí wọ́n bá di mẹ́ta wọ́n á dẹ̀ta ǹtúlé, bí wọ́n bá di mẹ́rin wọ́n á dìwọ́ lórí mi ni mo fi rí ọ. Bí wọ́n di márùn-ún wọ́n á di lágbájá ní òun ọkọ wa tán lóhun ṣúṣúṣú. Bí wọ́n bá di mẹ́fà wọ́n á dìkà, bí wọ́n bá di méje wọ́n á dàjẹ́, bí wọ́n bá di púpọ̀ wọ́n á kó wàhálà púpọ̀ àti ìdààmú púpọ̀ bá ní. Tẹ́ bá wo ohun tí odù Ifá yẹn ń sọ, láti ìbẹ̀rẹ̀ ó ti sọ kókó pé ọ̀kan ṣoṣo péré lobìnrin dùn mọ́ nílé ọkọ. Ẹni pé tó jẹ́ ìtẹ́wọ́gbà láwùjọ nínú ẹ̀sìn tí mú àlàáfíà báyàn láwùjọ oníkéèyàn ní obìnrin kan. Torí tí wọ́n bá ti ń di ìkóbìnrin jọ, onímọ̀ mú àwọn wàhálà, orogún, ìjà àti ìyọnu oríṣiríṣi wọ inú ìdílé. So káwọn èèyàn wá sọ pé ẹ̀sìn wa ní ká mọ lóbìnrin púpọ̀ kò tọ̀nà, torí Ifá tí mo kì í Ọ̀yẹ̀kú méjì ó fi hàn wípé obìnrin kan ṣoṣo ó ní Ifá ń sọ pé ó tọ̀nà kí ìran Yorùbá kí wọ́n ní. Títí ìgbà míì mo fẹ́ kí a kàn mọ́ kókó yẹn dájú wípé ẹ̀sìn Yorùbá kò fàyè gba ìkóbìnrin jọ o. Ó ní Ifá fi sọ pé ọ̀kan ṣoṣo péré òun lobìnrin dùn mọ́ nílé ọkọ. Ọkùnrin kan, obìnrin kan, ó ní ẹ̀sìn wa ló fàyè gbà. Iṣẹ́ oko, iṣẹ́ àgbẹ̀ àwọn baba wa òun ló mú ìkóbìnrin jọ wáyé. Títí dìgbà míì, ire o.